ẹja lónìí fún lèmi jẹ́ o àbẹ̀kẹ́ ni mi àti fọ́jọ́ gbogbo dára bí ẹ̀gbin mo ní wí fún gbogbo mùtímù wà ní Bísí Ológe TV ni ẹ mọ̀ wò Bísí Ológe show gbajúgbajà ni wọ́n ò bẹ́ẹ̀ bá rí wọn mo ní dandan ni ẹ fẹ́ bá wọn ṣe Bísí Ológe fúnra ara rẹ̀ ń kọ́ ọmọ námù lóró òkè àṣẹ́hùn lóró okùn níran bàbá tó bí wọn lọ́mọ Bísí Ológe arẹwà lóbìnrin adúmọ̀ọ́dán arẹwà àfijọ́ ẹlẹ́wọ̀ obìnrin tó mọ́ yáyì tí gbogbo ìlú ń fẹ́ ni àní Abẹ́òkúta tẹ́tẹ́ orí àpáta wọn fi ṣẹlẹ̀ mo ní ẹwà lọ́gùn yan lẹ́bẹ̀ẹ́ lọ́rọ́ ká ọkàn mi nìjọ mo ní ẹwà fòrò yan mi ń lé wọn ní ẹja lónìí bú kí n gún yan lẹ́bẹ̀ẹ́ kí n ro ká ọkàn mi nìjọ mo gún yan lẹ́bẹ̀ẹ́ tán mo ro ká ọkàn mi nìjọ nílé bàbá tó bí wọn lọ́mọ àní kàkà kan fòrò yan nílé igi pẹlẹbẹ náà gbélé ńlá ọmọ sálà tí fowó àlejò bomi ọ̀rọ̀ mi ò kọ́gí ọ̀rọ̀ mi ò mọ̀ kọ́ pẹ́ Àbẹ̀kẹ́ mo ní gbogbo yín pátápátá ire lójú wáyọ́mọ́ rí ire lójú owó yọ́mọ́ rí Bísí Ológe show ni ẹ mọ́ tẹ́tí sí kẹ́ ẹ mọ́. sallallahu alayhi wa sallam tànàbí sọ fún wọn pé wajabat pé ó ti rí bẹ́ẹ̀ fáwọn náà pé wọ́n lo ayé wọ́n lò dáadáa wọ́n ṣẹ̀sìn dáadáa wọ́n wù. ó yẹ yọjú ẹ máa bọ̀ bàbá mi. olóró ọmọba kábíyèsí tó jáde. bẹ́ẹ̀ni kábíyèsí
kábíyèsí àgbẹ̀lẹ̀ gbàtọ́ olùdá gbàtọ́ jífìrí àìkọ́ ẹ̀ wọ́n máa gbà pẹ́tẹ́pẹ́ fẹ́rẹ̀ fún bẹ́ẹ̀ni stadium. kábíyèsí wà. Shakma. Hello? Ọpẹ́. Ọpẹ́ ló ti rẹ bàbá. Ọpẹ́ èyí ọkọ kan. Asukura. Àṣé bàbá mi àṣé bàbá mi kẹ́ ẹ̀. Àwọn àti oṣù báyìí. Mosh. 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 Fẹ́mi, mo sọ fún yín pé wíwá bí táwọn bíbí wá bí jọ yìí. Bàbá ṣe fún wọn dọ́. Gobi, ìjọ kẹ̀kẹ́ wọn wà náà. Ọ̀gbọ́n tẹ́lẹ̀ tó sọ. Bàbá ṣe fún yín ní alọ́kù yà máa sí àlọ́ tó wà pẹ̀lú ẹ̀mí tó ti Wọ́n orin tí wàá tó àìlè kọ́ ń jọ sí.